gbogbo ọmọ nàìjíríà pátá ní tilé toko a kú oríire àsìkò ìyàtàyòtò tìjọba tuntun tó wọlé sọ bí elékùọ́. Ìjọba Tinubu yìí yóò tu gbogbo wa lára. Aboyún ilé á bí wẹ́rẹ́, àgàn á tọwọ́ àlàbòsùn, ara tù àgbẹ̀dẹ̀mukẹ bíi kókò lágbàlá. Kí ni mo tiẹ̀ ń wí pàápàá lẹ́nu wákàtí mélòó tá a búra fún Bọ́lá Ahmed ọmọ Tinubu, gbogbo nǹkan tí ń sàn wá bọ̀. Láfẹ̀mọ́jú òní mo gbéra láti ìlú Èkó mo lọ sílùú Ìbàdàn. 3 náírà ní gbogbo owó mọ́tò tó gbé mi dé Ìbàdàn. Mo tún gba chẹ́ńjì láláì wọkọ̀ ọ̀fẹ́. Tinubu o ṣé o, wọ́n ti ń talẹ̀ lẹ́lẹ́bú ní 7,000 naira ní gẹ́lẹ́ tá a búra fún Jagaban tán. Gbogbo ìwọ tó fẹ́ ralẹ̀ lẹ́lẹ́bú ní 7,000 naira ẹ máa sanwó sínú àkáǹtì mi ní kẹ̀tíkẹ̀tí, a ó gbélé yín wá bá yín nílé. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Ṣáádù ọmọ Ṣítù, olóòtú ìkànnì ALADE tẹlifíṣàn lórí YouTube ni mo ń kọrin ewì sí yín létí. Ọ̀rọ̀ ò tán lẹ́nu, ọ̀rọ̀ kù níkùn, àmọ́ ó dìgbà kan náà kí gbogbo wa gbìyànjú ká subscribe sórí ALADE tẹlifíṣàn lórí YouTube tí a mọ̀ sí ALADE TV fún ọlọ́kan ọ̀jọ̀kan ètò amúnilárayá gágá. Ọlọ́run yóò bùkún yín gẹ́gẹ́ bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀.